Habib, níbo lò ń lọ? Inú ilé òfin lọ gbọ́ ọ̀pọ̀ náà ọ̀rẹ́ mi. Dákẹ́, ó rò pé eré ni. Ó lè kó àrùn burúkú coronavirus o. Coronavirus? Rárá jọ, coronavirus. Ṣó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá kó? Ṣó mọ̀? Kí ló máa ṣẹlẹ̀? Ó máa kó wá sílé. Ó dẹ̀ máa kó rán gbogbo wa. Ara mọ́mí ò ní yá, kò sí jollof rice mọ́ nìyẹn. Rárá. Ara dádì ò ní yá, kò sí sinimá mọ́ nìyẹn. Rárá, mo fẹ́ lọ sí sinimá o. Èyí tó burú jù, ìjọba máa wá mú mọ́mí àti dádì lọ. Ó ń parọ́ ni jọ. Rárá o, mi ò parọ́ o. Bẹ́ẹ̀ ni ó ń parọ́. Wò fún ara ẹ̀. Fúnkẹ́, òótọ́ ni o, kí ni ká ṣe? Coronavirus wà níta o. Ẹ jẹ́ ká dúró sílé kí a fọwọ́ wa pẹ̀lú ọṣẹ àti omi láti lè dá kíkó àrùn náà dúró. Boo! Stay home, stay safe from all of us at Ant Hill Studios.